KOIKIMEDIA bring the world close to your doorstep. Àwa nínú gbé eru lọ́jà of Ire EKITI. So ibẹ̀ la wà báyìí. Bàbá Sunday Igboho ló lead àwọn ọmọ ogun ẹ̀. Wá sínú gbó inú gbó náà ti sọ pé àwọn Fúlàní náà wá. Recently náà ti wá pa àwọn èèyàn. So ọ̀nà ṣe wá síbẹ̀. Inú gbó náà wà lọ́wọ́. Ẹ ti rí. Inú gbé lọ́jà làwà yìí. Òun làwà yìí. Bàbá Sunday Igboho ló lead wá sí ibi. So ẹ máa bá wa kọ́ lọ bá wa ṣe ń ṣe ogun. Okay. A ti wà ní. Bàbá wa ẹ jọ sáré bá wa sọ̀rọ̀ yìí níbo la wà yìí bàbá. Olúmọlẹ̀ la wà Ìgbéru lọ́jà. Níbo Ìgbéru lọ́jà ní Ire Èkìtì. Ní Ire Èkìtì. Olọ́rọ̀. Ṣé ẹ lè sọ ṣọ́ṣọ́ kí nǹkan tí bàbá wa ṣe níbí? Wọ́n wá gbàdúrà ní gbàdúrà kọ́ ọ̀tá mọ́ pa wọn. Orúkọ tí? House chief Eru lọ́jà àwọn ṣèlúlà. Okay. Inú gbèrú lọ́jà ni la ṣì wá yìí o. Ẹjọ́. CS KOIKIMEDIA bringing the world close to your doorstep. Ẹ máa bá wa ká lọ. Bàbá, àǹtí ọ̀gbìn. Ẹjọ́ ṣé kò ní bẹ̀rẹ̀? Ẹ kí n kọ́ lọ́dún. Ẹ má bínú.